ṣe níbi Elédùà kó dúró tì wá kó má jẹ́ ká sì rí kó má jẹ́ ká sì sọ orílẹ̀-èdè Nàìjíríà má jẹ́ kó dàrú Ọ̀yọ́ state ẹ má jẹ́ kó dàrú ilé ẹnìkọ̀ọ̀kan wa ẹ má jẹ́ kó dàrú nígbà tí fani ayọ̀yọ̀ gbó ayọ̀yọ̀ gbó ayọ̀yọ̀ gbómọ̀gbómọ̀ adífá fún ọ̀run mi làbá bá lọ rí ìmúyọ̀ yọ́ra bàtà àmúyọ̀ yọ́ra ọ̀rọ̀ ayọ̀ ló pa wa ọ̀rọ̀ bàlújẹ́ kì í báyọ̀ ọ̀rọ̀ bàlújẹ́ ní gbẹ́ni kọ̀ọ̀kan wa o lápára lẹ́wọ̀ Elédùmarè lọ́wọ́ adẹ́dà láyọ̀ ládé bí láyọ̀ lápá sílé wa nítorí tí mo tọrọ mo bẹ̀bẹ̀ nípasẹ̀ òun làbára àtọ́mìrè nìyí àṣẹ Elédùmarè. Ṣé mo dúpẹ́ aṣọ yìí ò ní fàyà mo kí ìlọ́kùnrin mo àpérè tó gbé fórí mo dúpẹ́ mo gbọ́rẹ ẹni dúpẹ́ àgbọ̀rẹ̀ òní adúpẹ́ lọ́wọ́ tó dùn ẹ̀dùn mú adé láyọ̀ kálukú wa náà á padà wọlé wa láyọ̀ àwọn ní tàbí lẹ́yìn ká tó wọlé. Ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo tá a bá ní wípé ó lè jẹ́ bí ẹ̀ṣẹ̀ tó lè dínà oore ìkọ̀ọ̀kan wa Ọlọ́run kò ní jì wá ìbá ní ìpínlẹ̀ sọdún ìtà ní sẹ́ẹ̀dẹ̀ ọlọ́mọ làóró àgùntàn pàpọ̀ àborí bọ̀wọ̀bọ̀wọ̀ bíbá fọ́dún ẹ̀ làwọn ọdún ẹ̀ lárògbó ọ̀sẹ̀sẹ̀ ọ̀rùn ó sá lọ sáájú ẹ̀ rí aládé ọdún ẹ̀ làwọn ní àwọn abẹ̀wọ̀ warapẹ̀tù ẹ̀ lọ́kọ́ mọ́mọ́ sí kẹ̀kẹ́ Olódùmarè ló kẹ̀bẹ̀ wa ẹ̀sẹ̀ àfojúdá àfẹsẹ̀dá ètí wọn dá sí ni lọ́rùn ẹ̀ṣẹ̀ àtìrẹ́dínà máa ń dẹ̀kù sílé ayé ẹ̀dá tí máa ń jà lógun. Kí làárọ̀ pẹ̀lú ọ̀la wa? Ohun tí máa ń tán léegun ọdún ọmọ alágbà ọ̀rá gbàrà fi jẹ kọ́. Táwọn èèyàn bá ń tẹ fóònù tó bá wọn tẹ̀ lónìí tó bá lóun owó sí yọ̀ọ̀mọ̀ lọ bẹ́ẹ̀ láíláí. Tí ọ̀rọ̀ wa lọ mọ́ nbọdọ bara rẹ nígbà tá a bá ń kàwé lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọdé òbí gẹ́gẹ́ tó ní dandan múra máa wá lọ léèwé ọ̀tá ní lójú wa nítorí wípé òdodo tí ń sọ ìgbà tá a bá ń jèrè rẹ̀ látò mọ̀ wípé ìmọ̀nà àgbà ní fún wa nídìí èyí gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká máa retí pé báwo lọ́la ni ó ṣe rí nígbà tó bá retí bóòlù lọ́la ni ó ṣe rí ó kàwé rẹ lásìkò ó kọ́ṣẹ́ rẹ lásìkò ọmọ tó fẹ́ jẹ́ láyé ó sì bẹ̀rẹ̀ ṣiṣẹ́ tọ̀ gbogbo àwọn tá à ń pariwo nìyí oníròyìn inú mi ló pẹ̀lú pọ̀ níbí ẹ má bà wá ló kọjá mọ́ ẹ bá kún ọbẹ̀ lọ́wọ́ lórí orúkọ Olódùmarè ẹ má bà wo ló kọjá mọ́ onítíátà ẹ má bà wo ló kọjá mọ́ ìtì lọ́lá fẹ́fẹ́ tí gbogbo wa ń gbọ́ wọn làwọn kan ní Abẹ́òkúta ọmọ ilé kéwú ọ̀pá ọ̀rẹ́bìnrin rẹ̀ ọlọ́rin tó lẹ́kùnlé àfáà wọn ọ̀mọ́ ń gbà ẹ̀ ṣùgbọ́n ẹ̀kùnlé àfáà wọn ti jó wọn wá sọ pé babaláwo ní sóògùn owó ọmọ bàbá ló kọjá mọ́ ọmọ kéwú ọ̀pẹ́ra rẹ̀ ní babaláwo àfáà tí ń jó lẹ́kùnlé rẹ̀ òpẹ́rẹ́ ní babaláwo ọmọ tí ń bẹ́ lórí ọkọ̀ mùsùlùmí ní jẹ́ kí lọ́kọ̀ babaláwo ń bẹ̀ abẹ̀ lórúkọ Ọlọ́run onítíátà wọ́n bá kẹjẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣà wa tó ìwé gbé lárugẹ wọ́n dorí ẹ̀ kodò tó bá fẹ́ lé olé wòlíì wọ́n lò ní níbi tí wọ́n fẹ́ lo ilé àfà wọ́n lò ní níbi tí wọ́n fẹ́ lọ ilé babaláwo wọ́n lọ ilé àlàpà síbẹ̀ nílé àlàpà rí síbẹ̀ nílé káwọ́ lẹ́yìn ilẹ̀ Ìbàdàn rí. Olórí ẹlẹ́sìn nínú wọn ni mo wà àwa olórí ẹlẹ́sìn mùsùlùmí ló ń ṣáájú ni ẹ̀sìn ìṣẹ̀ṣe ló ń ṣáájú ni
ẹ̀sìn kìrìsìtẹ́nì ló ń ṣáájú ni mo fẹ́ kọ́ ọmọ yìí pé ọ̀pọ̀ ọ̀ka báíbù àti kùránì mọ́ èèyàn ni wọ́n ń kà torí pé wọ́n mọ̀ pé ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹnu yín ọ̀tọ̀ ní tẹ́ ń hù níwà tí wọ́n bá sì sọ pé lágbájá èèyàn rẹ ní o ní ọ̀sọ́dún sọ́ọ̀yàn nù kìí ṣe pé torí pọ́ jẹ́ babaláwo ìwà rẹ̀ ni wọ́n fi ń sọ tí ẹ bá ní lámẹ́ mẹ́dọ̀ọ́dọ́ rẹ o èèyàn bí ní o kìí ṣe torí pọ́ tẹ́lẹ̀ mọ́ mú o ìwà rẹ̀ ni wọ́n ń sọ ń pa ẹ̀ ìwà wo lè mí hù èwo ni wọ́n hù ká tó kú ni wọ́n ti mọ̀ sọ̀rọ̀ wa ọba tó dá gbogbo wa lójúmọ́ là ń sọ̀rọ̀ yìí mo fẹ́ kí kálukú wa àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà kí lọ fẹ́ kí wọ́n sọ nípa rẹ ní kó o hù níwà ibà ní ajásùn títí ó fi dé ní àgbòsùn tí rọ̀rọ̀ bájá ò ní rọ̀rọ̀ kárẹ̀lé lọ́rẹ̀ lágbo wá kárò mú bọ́ọ̀gùn lè babẹ́ ní adíbáborí inú abùfún wà tiwa nìkan ló ṣòro orí òkúrú tó fi dálẹ̀ ẹ̀fẹ̀ tiwa nìkan ló ṣòro bí ènìyàn bá wà tó bá jọmọ 100 ọdún tí ọba lóbìnrin lé tó sì dé èèyàn rí tí ẹ bá wá lóbìnrin kan tí yà ń jẹ owó pé wá fẹ́ bàbá mi gbogbo tó bá fẹ́ mẹ́ èmi ni ọmọ ké sí lọ́mọ kan sọ yàrá yìí nítorí bó ti mọ̀ pé dáadáa ni bàbá òun ṣe bí ẹ bá jọmọ ọdún 15 tí ẹ mọ̀ pé wà rè sùn tí ẹ bá wá báwọ̀ àti èmi bra ọmọ ìtì ẹ̀ ló fẹ́ mọ̀kan ní ọmọ àbúrò mi wọ́n sì lágbo lé yóò jùlọ síra yín ṣé ọkọ̀ sọ̀yà tí ọmọ yìí tíyàwó yìí jẹ́ bẹ̀ kí ló béèrè lọ́kàn rẹ̀ bí ẹ mọ́ fi fún o mi ò gbẹ́ ẹsẹ̀ fi fún o ọmọ Yorùbá ti mọ tí ń bẹ lábẹ́